Hello ẹ̀yin èèyàn wa. Ó lágbára. Wọ́n ń gé níkà, ó ń bòrùka. Wọ́n ń gé níkà, ó ń bòrùka. Kí la fẹ́ sọ̀rọ̀ eléyìí sí o? Orin wo la fẹ́ kọ sí gbẹ̀dú? Báwo la ṣe fẹ́ máa wòran báyìí? Ọlọ́run mà ní jẹ́ ká dáràn o. Ọlọ́run mà ní jẹ́ ká rí wàhálà o. A mà ní kí ìyá Naomi kó pẹ̀lẹ́ o. Wọn ò dẹ̀ ní káwa náà ká pẹ̀lẹ́ o. Ọlọ́run ò ní jẹ́ o. Ọlọ́run ò ní jẹ́ o. A gbọ́dọ̀ finá sórí òrùlé sùn. Kábíyèsí ti finá sórí òrùlé sùn. Ọ̀jájá wọ́n finá sórí òrùlé sùn. Kí ni ká wá perú eléyìí? Mariam yìí kan náà tún ni o. Mariam ìyàwó Ọọ̀ni of Ife o. Àwọn pàǹtí tó lọ kó wálé tó níyàwó o. Ẹ máa gbà wá o. Ẹ gbà wá o. Ẹ jẹ́ kí gbogbo èèyàn pariwo síta o. Kọ́kàn gbọ́dọ̀ ṣe Naomi o. Lórúkọ Jésù kọ́kàn gbọ́dọ̀ ṣe Naomi o. Torí eléyìí ti lágbára jù. Tí ó bá jẹ́ pé Ọlọ́run tó wà nípa tiwa, tó wà nípa ti Naomi, kí làbá máa wí, kí làbá máa sọ? Eléyìí lágbára o. Eléyìí kọjá be careful o. Wọ́n ní ṣé ìta tiẹ̀ tí ayọ́tẹ̀ ń sọ ti kí ló ń jẹ́ tí babaláwo tó lọ pidán ní ṣọ́ọ̀ṣì lánàá. Wọ́n ní bí àárọ̀ yìí tún ni nídàájí. Wọ́n ní kì í ṣe ìdajì yìí. Ó dàbí pé ṣáànà náà tún ni. Àbó ti kọ́kọ́ lọ before. Sórí nǹkan tá a rí ní íńtánẹ́ẹ̀tì tá à ń gbọ́. Òun là ń sọ jáde. Wọ́n ní láàárọ̀ kùtùkùtù Naomi ti lọ sí church. Ó dàbí pé ìjẹta ni torí àti tìrí yẹn gbọ́n sí. Bí a ṣẹ̀ṣẹ̀ ń rí lè. Wọ́n ní information náà yẹn ò tí jáde, yẹn ṣẹ̀ṣẹ̀ jáde nísìn. Wípé o, pé Naomi lọ sí church, bó máa ń jí lọ sí church. Nìkan bí 6. Ó dàbí pé wọ́n ní program. Wọ́n wà ní program yẹn ní church. Bí àwọn géńdé ọkùnrin 3. Ṣé èyí tó wà yẹn tí babaláwo láti ẹ̀yìn sọ? Tó wá sí church tó wá ń pidán. Ẹlẹ́ẹ̀kejì wọ́n ní 3 tó wọnú church. Wọ́n ní bó ṣe wà nínú church, ó kàn bẹ̀rẹ̀ sí ní scare gbogbo àwọn everybody way. Hey, where is the queen? Where is the queen? Where is the queen? Wọ́n sọ. Wọ́n ní gbogbo èèyàn bílà. Queen báwo? Wọ́n ní wọ́n rán wọn. Wọ́n ní kán lọ mú queen wá. Pé before you know it. Àwọn èèyàn. Wọ́n ní Ọlọ́run wá ṣe pé wọ́n gbé ìbọn dání. Wọ́n láwọn èèyàn ti gather. Ṣé wọ́n pé ọ̀rọ̀ Naomi ó ti escalate everywhere. So báwọn yẹn wọ́n ṣà ní wọ́n gidi wọn ṣá. Bọ́ ṣe gidi wọn, where is Naomi, where is Naomi? Kan tó ń sọ ni. Before you know it, àwọn èèyàn ti péjọ. Dódù wọ́n ní wọ́n rí àwọn méjì mú. Wọ́n rí ẹni méjì mú immediately. Wọ́n náà mọ ìwẹ̀ dání, wọ́n mú kinní kan. Kinní yẹn kò jọ ìbọn, kò jọ kinní. Wọ́n ní bóyá kinní náà fẹ́, bóyá toy gun tiẹ̀ náà mú dání. Pé wọ́n ní kán lọ gbé Naomi wá, wọ́n fẹ́ kidnap. Wọ́n ní bí máa kankan ṣe gidi pẹ̀lú Ọlọ́run, agbára Ọlọ́run. Òun ló jẹ́ kán rí wọn mú. Wọ́n lóhùn náà ló fi jẹ́ rírí fún àwọn pípé. Wọ́n ní ìkan ti sálọ. So wọ́n á rí méjì mú nínú wọn. Where is Naomi náà ń pariwo. Wọ́n ṣe wá mọ̀ pé before you know it wọ́n ti lọ pọ̀lọ́pàá. Bọ́lọ́pàá ṣe dé. Bọ́lọ́pàá kọ́kọ́ ń wo àwọn ará Ifẹ̀ ní àárọ̀ yẹn. Pé kí ló ń ṣẹlẹ̀. Wọ́n wo bọ́n ṣe ń bá sọ pé àwọn ọlọ́pàá ní kọ́yìn ní sùúrù. Pé kán má ṣe jungle justice sí wọn. Pé ọ̀rọ̀ yìí kì í ṣọ̀rọ̀ jungle justice o. Ká béèrè lọ́wọ́ wọn bó náà ti wá. Wọ́n ní kán ṣàwọn jẹ́jẹ́. Pé wọ́n promise wọn ní 5 million. Wọ́n promise wọn ní 5 million pé tí wọ́n ti gbé Naomi, kán tiẹ̀ gídẹ̀. Pé bẹ̀tì ó kù 1 million káwọn gbà. Pé bẹ̀tì wọ́n ti fáwọn ní 5 million. Ó dàbí kan ti fún wọn ní 1 million, wọ́n ló kù 4 million.
àtòrí 5 million ni wọ́n promise wọn pé tí wọ́n ti rí gbé wọ́n fún wọn 5 million. Ta ló ràn yín? Ló bá tún di túláàsì ọmọ ìgbéra yìí o. Kí náà ló ń jẹ́ Mariam. Wọ́n lóun ni òpó ní kán lọ bá òun gbé wá. Ṣé Mariam yẹn wá àbí ṣé Naomi yẹn wá jẹ́ gẹ́gẹ́ bí adìyẹ tó fẹ́ kó sínú àgò wọ́n fẹ́ lọ mú bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní ẹni tó ń sáàbọ̀ Ọlọ́run kó má fọ́ Ọlọ́run ẹ̀ ṣeré kó dì í mú dáadáa. Ọpẹ́lọpẹ́ pé Naomi ò di Ọlọ́run ẹ̀ mú dáadáa. Òun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí o. Eléyìí lágbára o. Eléyìí ti lágbára. Ẹ jẹ́ kí gbogbo èèyàn pariwo síta o. Kẹ̀dẹ̀ bá fi gbogbo eléyìí sínú kọ́mẹ̀ntì o. Kí gbogbo èèyàn mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin kábíyèsí Ọ̀jájá pé ó ti kọjá be careful o. Ẹni bá rí kábíyèsí kán jẹ́ kó go viral o kí kábíyèsí lè gbọ́ o. Kí ló dé tí kábíyèsí fi iná sórí òrùlé hàn? Let kábíyèsí by this time ó yẹ bẹ̀tẹ̀ kò tiẹ̀ sí problem. By this time ó yẹ kán ti flush àwọn people yẹn kán ti arrest wọn. Torí ọ̀rọ̀ yìí ti fẹ́ di ọ̀rọ̀ jágbóró. Eléyìí ti pọ̀ jù o. Wọ́n ní bí wọ́n ṣe ní kán ṣàwọn jẹ́jẹ́ pé Mariam yìí kan náà ni. Òun ni problem wọn. Òun ló ní kán tó lọ gbé kíní wá. Wọ́n ní so yẹn pé tó bá pé wọ́n succeed tí ó bá jẹ́ agbọ́ Ọlọ́run tó wà nípa ti Naomi. Tó bá pé wọ́n succeed kí ni wọ́n bá sọ fún ìyá Naomi pé kó ṣe kí ni? Ọlọ́run ní jẹ́ kán ṣe sorry fún wa. Pé so ẹni bá rí kábíyèsí kán sọ fún kábíyèsí. Wọ́n ní before you know it wọ́n bá ṣàkó àwọn kíní burúkú yìí o. Wọ́n kó wọn lọ. Pé tí ó bá jẹ́ pé ọ̀gbẹ́ni kan tó jẹ́ pé alákíkanjú tó ti kí gbogbo èyí tí Jésù ti jẹ́ kí gbogbo everybody wà alert. Ṣé bẹ́ẹ̀ ṣe wà yẹn tẹ́ bá rí Naomi ní àdúgbò yín àbí tó kọjá mọ̀ pé wọ́n máa guide any small thing báyìí torí gbogbo wọ́n ní etí baba ńlé etí baba lóko ní ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Everywhere ní kẹ́ máa wọ̀ tún kẹ́ máa wò fún Naomi o. Ọlọ́run má yẹ ká ṣeré dáràn. Ọlọ́run má yẹ kí wọ́n ní gbogbo èèyàn wọ́n kàn sí ẹnu wọ́n mọ̀ kí ló dé tí Naomi kí ló dé tí kò fẹ́ gbọ́rọ̀ sí kábíyèsí lẹ́nu tí ò fẹ́ ṣe àṣẹ ọmọ ọlọ́mọ gidi pé kò fẹ́ gbọ́rọ̀ ẹ̀rù ń bà tó wá pọ̀ ọmọ olúwẹ̀ nǹkan wá fi ọmọ yẹn lẹ̀ pé kó lọ kó sí ọwọ́ àwọn darandaran. No, eléyìí ti pọ̀ jù o. Eléyìí ti pọ̀ jù. So ẹ̀yin èèyàn wa kí ni ká wá ṣe pẹ̀lú kí la fẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ Naomi àti ọmọ yìí tó ń pè ní Mariam ìyàwó kábíyèsí ìyàwó túláàsì. Wọ́n ní ìgbà tí Naomi tó fi lọ yẹn pé wọ́n ní Mariam òun náà fi ṣe head wife ní Aafin. Òun ni kábíyèsí nígbà tí love yẹn yìí ń ṣàkè kábíyèsí ó fi Mariam ṣe head wife. Abálọ́jọ náà tẹ́ bá tiẹ̀ ti rí Mariam ti mọ̀ pé ní ìgbéraga kò ń rẹ́rìn bó ṣe máa fún ẹnu ẹ̀ pọ̀ nìyẹn nínú kíní every time wọ́n máa fẹ́ lẹ̀ mọ́ kábíyèsí pẹpẹ. Ta ló ń bá a dù ẹni rí nǹkan he? Ta ló ń bá a dù ọkọ? Ta ló ń bá a dù kábíyèsí? Ó máa lẹ̀ mọ́ kábíyèsí pẹpẹpẹpẹ á kága sókè á mú ẹnu ẹ̀ yẹn á fún pọ̀ torí wọ́n jàjà fún ní head of the wife gan pàápàá. Kò tiẹ̀ pẹ́ náà la tún gbọ́ pé in fact story yẹn pọ̀ la gbọ́ pé òun àti olórí Tọ́pẹ́ tó ń jà nù Aafin ohun yìí kan náà ni ó ní kó máa pàṣẹ bí olórí Tọ́pẹ́ wọ́n ní ìyẹn kan gba ojú ẹ̀jẹ̀ ńjọ́ kan pé ìwà àti ta ni yẹn ta ló fi ẹ́ jẹ oyè ẹranko ta ló fẹ́ jọba ta ló fẹ́ joyè lé lórí wọ́n máa gbóná wojú ara wọn jọ yẹn. Kábíyèsí wá pè wọ́n
kábíyèsí ò tí wọ́n ní kábíyèsí gangan kò tiẹ̀ rí nǹkan gidi sọ. Ó kàn ní kán má jà, kí gbogbo wọn kán máa respect ara wọn. Nǹkan tí mo kàn gbọ́ pé wọ́n ní kábíyèsí sọ ni pé ẹ kàn respect ara kò sọ kò tiẹ̀ bá Tọ́pẹ́ wí, kò tiẹ̀ bá olóore Tọ́pẹ́ pé máa respect torí òun ni head woman head wife tán ti fi ṣe láàfin nígbà láti ìgbà yẹn. Òun ló wá ń gùn gàlégàlé, ló wá ti evil bọ̀ tó ti ọwọ́ burúkú bọ̀, ló bá ní òun dá ọ̀nà náà. Wọ́n ní tẹ́ bá rí bó ṣe máa ń lalẹ̀ ní ààfin pé because ó dàbí pé òun àti ààfin gan òun àti Ọọ̀ni náà fi jẹ ọba nígbà tó fẹ́ jọba. Ẹni rí nǹkan he tó fẹ́ kú pẹ̀lú ẹ̀. Wọ́n lọ́wọ́ ẹni tó ti sọnù ńkọ́? Ọwọ́ ẹni tó ti sọnù ńkọ́? Ẹ̀yin èèyàn wa, ẹ bá wa subscribe, kẹ bá wa share, kẹ dẹ̀ bá wa love ẹ̀, kẹ bá wa lọ sí comment section, kẹ fi opinion ti yín síbẹ̀. Ẹ ṣé bẹ́ẹ̀ fi ń tẹ̀sí sí wa. Ó pọ̀ nǹkan tó ń kán ní ààfin kábíyèsí ó lágbára o. Ẹ ṣé bẹ́ẹ̀ fi ń tẹ̀sí sí wa. Ẹ bá wa share, kẹ bá wa like, kẹ dẹ̀ distribute. Ọlọ́run á ràn yín lọ́wọ́ in Jesus name. Amen.